lálágbẹ̀dẹ ọ̀run ọba àná ọba òní ọba tó tún bẹ lọ́jọ́ gbogbo kábíyèsí rẹ̀ Elédùmarè torí pé ìwọ nìkan ló forí ságbèdè ara ìwọ nìkan náà sì lọ́ba ní òkè ní ilẹ̀ ní gbogbo ayé gbogbo ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ń wò ní ìkànnì Independent TV News Online Television tí ẹ ti máa ń bá wa pàdé lóòrèkóòrè nígbàkúgbà ibi tá a tún wà lónìí mo ní lẹ́nìí nǹkan tá a tún àwọn tá a mú wá sórí ètò fún yín lónìí ẹni ọ̀tọ̀ ni wọ́n gbajúmọ̀ ni wọ́n bọ̀rọ̀kìnní láwùjọ ni wọ́n pàápàá jùlọ ọba àlàyé ni wọ́n ṣe gbogbo ẹ̀yin yẹn wá tẹ̀ máa ń bá wa lọ mo ní tẹ́ bá ti wọnú orí social media yìí tẹ̀ ti ń bá wa ká lọ ẹ máa tẹ̀ kẹ́ máa share rẹ̀ ìní ò ní tán wo yín lágbára Elédùmarè torí pé ẹnìkan ò ní fojú rí orí adé kó má ṣe dànsákì tàbí kí wọ́n má ṣe kábíyèsí fún nígbà táwa ti wá ṣe kábíyèsí fún orí adé ẹni ọ̀wọ̀lẹ̀ yín náà máa jẹ́ láwùjọ bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ ní ìkànnì yìí mo fẹ́ kẹ́ máa share rẹ̀ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn wò lógúnlógún ẹ jẹ́ kí wọ́n wò lọ́gbọ̀nlọ́gbọ̀n nítorí pé mo mọ̀ wípé lágbára Elédùmarè ire ni ó máa jẹ tí lọ́jọ́ gbogbo bàbá wa tí mo wá dọ̀ wọ́n lénìí tí mo fẹ́ bá wọn darapọ̀ láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ mo fẹ́ kí gbogbo kí wọ́n kí àwọn aráalé kí àwọn aráalé lè mọ ẹni tí mo wà pẹ̀lú wọn bàbá wa bá kí àwọn aráalé. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó jẹ́ kí ọdún yìí kó tó ṣojú ẹ̀mí wa àti gbogbo ẹ̀yà aráalé bóyá ẹ̀ ń gbóhùn wa ni tàbí ẹ̀ ń gbọ́ wa ni àbí ẹ̀ ń wò wá lórí social media àkíyìn o. bàbá wa láì ní bá nǹkan náà lọ ní wo ná gẹ́gẹ́ bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà afẹ́kẹ́ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti irú ipò tẹ́ ẹ dìmú káwọn èèyàn ó lè mọ pàtàkì tálàwà pẹ̀lú wọn lónìí. orúkọ mi ni ọba Yekin Adémọ́lá Abíóyè Àdìsá Abíóyè second tí ṣe Ẹlẹ́yinpo ti ìlú Ìpàpó ní ìjọba ìtẹ̀síwájú local government ní Ọ̀yọ́ state. ẹ ṣeun bàbá wa kẹ́ẹ̀tì ẹ̀ tó dé ipò ọba ǹjẹ́ láǹfààní àti kàwé nígbà ìpilẹ̀ṣẹ̀ ayé yín. bẹ́ẹ̀ ni àkàwé díẹ̀ àkàwé àṣìṣe níbi tó gbajúmọ̀ tí ṣe Slumberger oil servicing company tó wà nídò tí lọ lẹ́kọ̀ọ́. ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí ọmọ ọba tó wá láti inú ilé ọba tó jẹ́ pé ọba náà tún ni bàbá wa ó ti tó ọba mélòó tó ti jẹ ní ìlú Ìpàpó. ọba 15 ló ti jẹ àwọn 14 ti wàlẹ̀ ó ti lọ sí wàlẹ̀ àṣà lọ́dọ̀ àwọn babaláwa èmi ní ọba 15 tó jẹ. pẹ̀lú àṣẹ Elédùmarè adé ó pẹ́ lórí bàtó pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ yóò jẹ̀kù ọ̀kìnrin bàbá wa àwọn èèyàn ń gbọ́ ìlú Ìpàpó lọ́tún ìlú Ìpàpó lósì pàápàá jùlọ àwọn èèyàn mọ̀ pé ìlú Ìpàpó gbajúgbajà ìlú kan ni ní òkè Ògùn tí a wà ń bẹ̀ yìí bàbá wa kí ni ń jẹ́ Ìpàpó gangan. ìdómidù Ìpàpó orúkọ gan tó bí Ìpàpó igi ló ń jẹ́ Ìpàpó àpàpó ni. àpàpó. láyé àtijọ́ Ọ̀yọ́ làwa ti wá láti wá tẹ̀dó sí rẹ̀ àkọ́bí Aláàfin Ṣàngó làwa lọ́yọ̀ lẹ́ngà ẹ̀ gbólóhùn àṣọ lọ́sẹ̀lẹ̀ láàrin Aláàfin Ṣàngó àtọmọ rẹ̀ tá a mọ̀ sí ọmọ Ṣàndà nígbà gbólóhùn àṣọ yẹn tó ṣẹlẹ̀ gbogbo wa la mọ̀ pé Ṣàngó gbà yẹn alágbára ni wọ́n tó bínú kó lọ́yọ̀ ọlé ọ̀rẹ́ rẹ̀ kẹ́ ń bẹ́ bí tó wá ṣọ̀dẹ̀ tó wá látọ̀yọ̀ ọlé náà wọ́n ń pèlè Olúgbàgbé ó mọ̀ pé ibi báyìí ni Olúgbàgbé tẹ̀dó sí ó wá fi Ọ̀yọ́ lé ó wá sí Ìpàpó ó wá bá ọ̀rẹ́ rẹ̀ yẹn tó bá sọdẹ bọ̀ abẹ́ igi àpàpó ló tẹ̀dó sí so nígbà tó náà dé abẹ́ igi àpàpó yẹn lọ́jọ́ wà àti ọmọ Aláàfin Ṣàngó yẹn tá a mọ̀ sí Ṣàndà láyé jọ̀hún so nígbà tí gbólóhùn àṣẹ ṣẹlẹ̀ láàrin bàbá àti ọmọ yẹn ọmọ ọ̀padà ṣùgbọ́n ìyá rẹ̀ táàmù ní Èjìbọjọ́ òun fẹ́ pé kí bàbá ó dá ọmọ padà ṣùgbọ́n wọ́n lóhùn ọ̀padà wọ́n á rìn àwọn olóyè wá láti Ọ̀yọ́ lé pé kó wá wo ọmọ yẹn wọ́n sì dé Aláàfin Ṣàngó ní kí wọ́n mú wá wọ́n dé ìbílẹ̀ yìí lábẹ́ igi àpàpó yẹn wọ́n bá òun àti ọ̀rẹ́ rẹ̀ Olúgbàgbé mẹ́ nítò kábíyèsí ló ní káwọn ọmọ ẹ wá Aláàfin Ṣàngó
ó ló wọn lọ ìbẹ̀rù gbójú pé tí táwọn bá mú sẹ̀dádé ọ̀yọ́lé wọ́n pa òun wọ́n pa àwọn olóyè tó ní wọ́n ń gbà yẹn ọ̀rẹ́ àgòrò ọ̀rẹ́ tẹ̀tú ọ̀rẹ́ wọn wá wọ́n bá láwọn ò ní lọ́mọ́ tó bá ti lè tẹ̀ láwọn lọ táwọn bá dọ̀hùn kí láwọn sọ fún Aláàfin Ṣàngó yóò béèrè àwọn ni wọ́n bá jókòó wọn lọ́mọ́ nígbà wọn retí wọn títí wọn ò rí wọn wọ́n bá tún gbé ìyá rẹ̀ dìde pé àyà lọ́wọ́ ọmọ ẹni kú yá ọ́ṣẹ́ ìjọba ẹni nínú lọ ọba tó wá nígbà òun náà dé olóhùn ọlọ́mọ àwọn tó tẹ̀lé ìyàmọ̀dé tó tẹ̀lé ìyá rẹ̀ wá tó tẹ̀lé jìgbọ́jọ́ wá ìyàmọ̀dé ọba lókè gbogbo wọn tẹ̀lé wá nígbà wọn dé àwọn náà ọlọ́mọ gbàtọ́ wọn lóhùn ọlọ́ nígbà tí ọmọ rọ ìyá rẹ̀ títí pé àti ọmọ ìyá rọ ọmọ ẹ̀ títí tó lóhùn ọlọ́ ó dé pé wàhálà ìyá rẹ̀ pọ̀ báyìí ó fún ẹ̀wọ̀n náà lè gbá bílẹ̀ ṣe wọlé bó ṣe wọlé ní ibi tó wọlé sí ẹ̀ là á máa ṣe lọ́dọọdún ọdún yẹn là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nìyí là bá fi pè ní ọdún ọmọ ṣẹ̀dá bàbá sì ti kó mẹ́ gbogbo ibi tí àwọn alágbára yẹn wọlé sí lákó mẹ́ lórí ẹ̀ ní ìyàmọ̀dé bàbá ti kó lọ́mọ ṣẹ̀dá ó di ìyàmọ̀dé ààyè epo bẹ́ẹ̀ ni pé wọ́n ń ta ààbò ní mẹ́kà ní ààyè epo láyé àtijọ́ méje ni wọ́n máa yẹ epo ṣùgbọ́n nísìnyí àti bá ti yẹ epo lẹ́ẹ̀mẹ́ta èrò ti pọ̀ jù so èrò tẹ́ ó ti pọ̀ jù àwọn ọgbà kan lọ kò sí space nígbà táwọn epo rí ẹ̀mẹ́ta yẹn gan yóò fẹ́ tóbi wákàtí kan so tí táwọn ṣe ọdún ọmọ sílá nígbà tó wá yá tí ìlú pàpọ̀ wá settle down tí wọ́n ní wọ́n ó joyè wọ́n á fi sọ ní ẹnìkan wá látọ̀yọ́lé wọ́n ń pè ní ẹlẹ́nu póró òun náà ní yóò jọba torí pé ó lè sọ̀rọ̀ gan wọ́n fi ń pè lẹ́nu póró so wọ́n gbà tí ìlú wa sẹ́tù torí pé èrò ń pọ̀ wọ́n á sọ di Eleyinpo abẹ́ igi àpàpọ̀ yẹn òun lọ́wọ́ di ìpàpọ̀. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá káàkiri mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé mo ní nǹkan ń bẹ ní òkè ògùn pàápàá jùlọ lókè ògùn tiwa ń bì yìí tí ìyẹn bá ń wò wá tí wọ́n bá ń wo orúkọ olúkọ̀ọ̀kan ló ní ìtumọ̀ pàtàkì tó fi gbé ìlú náà dúró pàápàá jùlọ orúkọ táwọn ọba àlàyé wa ń jẹ́ wọn ò déédéé máa mórúkọ fúnra wọn lápò ara wọn o bí ò sí pé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ló máa ń bí orúkọ wọn. tó bá bẹ́ẹ̀ ṣèwádìí ìtàn Ìpàpọ̀ lọ́ọ́ ka ìwé Reverend Johnson page 157 ó rí tẹ́ Ìpàpọ̀ ń bẹ̀ Ìpàpọ̀ Asia country ni wọ́n tẹ́ Ìpàpọ̀ dó ní 1600 AD 1600 AD ni wọ́n tẹ́ Ìpàpọ̀ dó nígbà wọ́n tẹ́ Ìpàpọ̀ dó kò sílùú kankan níbí báyìí ìlú tó wà ní Tèdè àwọn lájọ sí àbáńdì nígbà yẹn. tí ò sílùú kankan téèyàn bá fẹ́ gbéra láti ìlú Ìpàpọ̀ yìí o láti tó máa ń bọ̀ láti Ìbàdàn téèyàn máa ń bọ̀ láti Ìbàdàn èèyàn kan ìlú Ìpàpọ̀ bẹ́ẹ̀ lèyàn ó sì máa lọ sí Tèdè ní tó bá kó lọ́wọ́ ká lọ́wọ́ ọ̀tọ́ báyìí ó rí àpàtà kan wọ́n ń pè ní àpàtà jẹ̀kọ̀jẹ̀kọ̀ níbi tí ilé àwa àti Tèdè ti pààlà nínú sí àbáńdì ni láyé ìjọ́hun wọ́n gbà tó di pé ogun lé àwọn èèyàn káàkiri àgbà àwọn ìlú náà tí wọ́n kó sábẹ́ wa lára ẹ̀ lókè àbù lára ẹ̀ lọ́kọ́kà èsì OAD làwọn kọ́kà kódé wọ́n kọ́ àkóbá mi báyìí àwọn bàbá wa à ń pè ọba kan ní Ẹlẹ́kúnjàta iṣẹ́ ogun ló kọ́ látọ̀dọ̀ Ògúnmọ́lá nìbàdàn nígbà tó dé làwọn yẹn kó wá sábẹ́ ogun wa pé ọ̀gá jagunjagun ní oko ò lè kó wa wọ́n fi dúwà àwọn gbogbo àwọn olú yẹn fi sáwá sábẹ́ wa ṣùgbọ́n àlejò gbé òṣà táà ń ṣe ń gbà yẹn ọ̀pápọ̀ òṣà tí wọ́n mọ̀ ṣẹ̀dá ní tí wọ́n ní àwọn náà ni àwọn èèwọ̀ wa àwọn lè ṣe nílẹ̀ yìí nísìnyí ọ̀gbọ́dọ̀ ta òtílí o sì gbọ́dọ̀ gbò òtílí. èèyàn gbọ́dọ̀ gbìn débi tí ó tiẹ̀ kó wọn tà. o sì gbọ́dọ̀ gbẹ́lẹ́dẹ̀ wọ̀lú wa lọ gbẹ́lẹ́dẹ̀ wa nísìnyí láàrin 30 minutes tó bá sọ̀kalẹ̀ ń bí yóò kú. kábíyèsí Elédùmarè o sì gbọ́dọ̀ fi kólòbó ọmọ nǹkan tó ń jẹ́ kólòbó ẹ̀kọ́ tó máa ń pọ́n ẹ̀kọ́ kólò ọ̀gbọ́dọ̀ èèwọ̀ tiwa nìyí ṣùgbọ́n gbàtà àwọn olú yẹn kó dé àwọn ń ṣe làwọn bàbá wa sọ pé ọ̀dà ẹ kọjá òkè nígbà táwọn òkè àmúndé láríwá gúúsù báyìí wọ́n ní káwọn náà kọjá odò yẹn oúnjẹ kọjá ọba lẹ́yìn kọjá ọba àwọn tẹ̀lú nígbà àwọn kákà náà rí wọ́n dẹ̀ kọjá òde odò yẹn wọ́n pè ní ọlọ́wà àwọn náà gòkè sọ́hùn wọ́n tẹ̀dó bó ṣe rí ni. kábíyèsí ẹkú òun látàárọ̀ ọlọ́run ò ní jẹ́ kí nǹkan ní ó bàjẹ́ ọlọ́run ó sì jẹ́ kí àgbò pẹ́ lórí ipò bàbá wa nínú àwọn nǹkan tí mo fẹ́ béèrè
nígbà tí ẹ ń bá ọ̀rọ̀ yín bọ̀ lẹ́ẹ̀kan ẹ ní àwọn tí wọ́n tẹ̀lé ìyá ọba wa ìyá ọmọ Aláàfin Ṣàngó tí wọ́n tẹ̀lé ọmọ Ṣàndà wá ẹ lọ́mọ Ṣàndà wọlẹ̀ ìyá rẹ̀ ńkọ́ ìyá rẹ̀ náà wọlẹ̀ àwọn tí wọ́n á tẹ̀lé wá ńkọ́ àwọn náà wọlẹ̀ ọ̀kan ejibọjọ́ wọlẹ̀ sọ́nà ọ̀kákà báyìí ìyámọdé wọlẹ̀ sáàrin ìjà mi báyìí ọmọ Ṣàndà òun wọlẹ̀ ṣùgbọ́n àwọn òjòyè tí Aláàfin Ṣàngó rán wá àwọn wọlẹ̀ kò ságbára ṣùgbọ́n wọ́n wà lára látìgbà yẹn láti máa ń jẹ olóyè ní ìsìn tẹ́lẹ̀ ń kó bá jẹ àgòrò ọ̀tẹ̀lé tẹ̀ẹ̀tù ọ̀tẹ̀lé láwọn tó tẹ̀lé wa wọ́n jẹ́ kingsmaker àfọbàjẹ́. bàbá wa a gbọ́ pé ẹ̀yin mẹ́ta lẹ gbọ́dọ̀ jẹ iṣu nínú ìlú yìí lọ́dún tẹ̀ bá tí ì sọdún ọmọ Ṣàndà kí ló fà á kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. ṣe mọ̀ pé ìlú kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ máa láṣà rẹ̀ ìlú kọ̀ọ̀kan ò sì gbọ́dọ̀ máa léwọ̀ rẹ̀ nǹkan tá a bá níbẹ̀rẹ̀ ni pé ọmọ Ṣàndà tó bínú wọlẹ̀ tó jẹ́ eléré àwọn baba ńlá wa tó ṣẹ̀wà kalẹ̀ ń báyìí wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe tí ọmọ Ṣàndà bá ti sẹ́sọ́ ọṣù èmi Ẹlẹ́yinpo ń gbọ́dọ̀ tí jẹ́ àbọ̀tọ́ bá sì fi ṣe wọn gbọ́dọ̀ fi ṣe jẹ́ fún mi àti tẹ̀tù àwọn tó gbèrú jù ní àwọn tó gbèrú jù ní olúwa rẹ̀ ní ìsìn àlọ́ sẹ́dọ́ látàrí láti bẹ̀rẹ̀ láàdẹ̀ ti bẹ̀rẹ̀ sí jẹ́ súlì tí ọmọ Ṣàndà bá ti lọ laṣú mẹ́ àtó bẹ́ẹ̀ ká jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé wọ́n sọ pé ọmọ Ṣàndà ẹni tí wọ́n ń pè lọ́mọ Ṣàndà ni ọmọ Aláàfin Ṣàngó Aláàfin Ṣàngó àkọ́bí Aláàfin Ṣàngó gbogbo alásìmọ́rí yẹn tí Aláàfin Ṣàngó jẹ́ Ṣàngó Olúkòso ayé ní àkàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu kábíyèsí ọba Kòso. Bàbá wa nínú ìbéèrè tí mo kójọ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìdílé mélòó ni máa ń jẹ Ẹlẹ́yinpo? Ìdílé méjì ìdílé àkọ́kọ́ òun lọ Ọ̀ṣúnkáyọ̀dé ẹlẹ́ẹ̀kejì ńkọ́ òun Fátúmọ̀ Ọ̀ṣúnkáyọ̀dé àti Fátúmọ̀ ni wọ́n máa ń jẹ Ẹlẹ́yinpo ní ìlú Ìpàpó. Èwo lẹ́yìn wá jẹ tí ẹ̀yin fi ń bẹ lórí ìtẹ́ yìí bàbá? Ọ̀ṣúnkáyọ̀dé tí fi hàn pé kíní ní ti ń papọ̀ mọ́ Ọ̀ṣun àbí. bàbá kan yẹn ló bí wọn ìyá ló yàtọ̀ ọ̀tọ̀ ọmọ ìyálé ọmọ ìyàwó ni ní àìjọ so tí ń gbò ti jẹ́ pé ọmọ ìyálé ọmọ ìyàwó ni ó sì máa ń ṣe ní àìdè láyé ìgbà yẹn náà wọ́n máa pín bóyá láyé ìgbà yẹn bóyá ìyálé lọ́kọ́ jẹ tọmọ ẹ jẹ so à ń rotate ẹ. Ọlọ́run sì ní jẹ́ kí ìdílé méjèèjì ó bàjẹ́ lágbára Elédùmarè ìdílé àkọ́kọ́ ìdílé ẹ̀kejì náà tí wọ́n jọ ọjọ́ ọmọ bàbá Ọlọ́run ní sọmọ bàbá wọn dọ̀tá ara wọn lágbára Elédùmarè ìlú Ìpàpó sì máa gòkè sí ni. Kábíyèsí mo rí pé gbogbo ẹni tó bá jẹ oyè Ẹlẹ́yinpo wọ́n mọ̀ ń jẹ́ lágbára ṣé nítorí tí ẹ fara kínra àti Aláàfin Ṣàngó àbí ká sọ pé ọmọ Aláàfin Ṣàngó tàbí ká sọ pé jẹ́ Aláàfin Ṣàngó wọ́n máa ń jẹ́ ni tí máa ń jẹ́ akíkanjú. ọmọ Aláàfin làwa ọdún tá à ń ṣe lónìí yìí bóyá kọ́ lókínlẹ́ kọ́ lọ́ba kan yín pè wá sórí níwáṣẹ̀ nígbà táwọn bàbá wa ń bẹ tábà fẹ́ sọdún yìí àti ọ̀dọ̀ Aláàfin ni wọ́n ti gbàgbọ́ wa wọ́n gbé àgbò wa ń jẹta tálọ̀ fi bọ ọmọ Ṣàndà látọ̀dọ̀ bàbá wa kábíyèsí Aláàfin. àwọn tí bàbá rẹ wá ń bẹnu lé ọ̀yàn mẹ́fà ni bàbá máa rẹ wá tábà ti bẹ̀rẹ̀ ọjọ́ tábà parí ẹ̀kọ́ tó padà lọ wọ́n ń bẹ lára àdìsí ẹ̀wọ̀n pè wọ́n wá kẹ́kẹ́ interview. Kábíyèsí Aláàfin kú bàbá yèyé ọmọ okú tí kò gbọdọ̀ pọ́ ọmọ àwọn àrùn gbọdọ̀ gbèdè. ní ògbé wa yóò sì kọ́ tí ìṣẹ̀ǹbáyé sí pẹ̀lú owó tí fi sọdún. Kábíyèsí nítorí pé ọmọ pé àjọ ní ni. àjọ ni wa ni àjẹ́ pé ojúṣe bàbá ni bàbá wa ń ṣe. bẹ́ẹ̀ni àwọn obìnrin tí wọ́n yẹ wá ń bẹnu lé. bàbá kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yẹn pẹ̀lú ikú bàbá yèyé? ìbáṣepọ̀ náà ẹbí ni wà àbẹ̀wọ̀gbọ̀n ni ẹbí ni wà. àgbọ́yé bàbá. kíyàn bá ń ṣe nǹkan tí ọ̀dà àdínsì bó ṣe ìmọ̀lú ẹ̀ tó ti wá o tó bá fẹ́ sọ̀dà àṣírí ṣé mo lè wá máa gbò fún ọ pé kọ́ lọ bí gbàgbò tó bá pàgbò ní wá gbà tàbí pẹ́pẹ́yẹ ṣé mo lè wá fún ẹ tí ọba sí bóyá tí n bá fẹ́ sọdún iléyá bàbá. Kábíyèsí bàbá o. ṣé mo lè wá fún ẹ tí nǹkan ọba jọ dàá wà kọ. kò ṣeé ṣe. ṣé bí
bí kábíyèsí ikú bàbá yìí ṣé bí tí ń fún gbogbo àwọn lọ́balọ́ba ni ṣé bí tí ń fún wọn lágbo funfun ni lọ́dọọdún ṣé gbogbo òlú pátá táwọn lábẹ́ aláàfin ṣé bá láàfin ṣe ń fún wọn ni. kábíyèsí bàbá ní àárín ẹ̀yin pẹ̀lú àwọn ọba yòókù lókè Ògùn báwo ìhàwó lẹ́yìn fi kọ sí wọn àti pé ọwọ́ wò lẹ́ fi jọ ń jẹ́ tí gbogbo nǹkan fi ń gún régé tó yẹ pé àwọn sáà ní pé gbogbo yẹn mọ̀ tẹ̀léra ń bí ọmọ ìyá ọmọ bàbá ní. ẹ̀sùn orí tóore bá ti da tókè bá ti da àṣàlẹ̀ ọ̀dà bàbá da la fi kẹ́gbẹ́jọ káwọn èrò tó joyè bàbá mi joyè o bàbá mi lówó ni kò sí rẹ́pọ̀ láàrin àwọn ọba òkè Ògùn lọ́lẹ́ lóbù gan lọ́yọ̀ state ṣùgbọ́n gbà bàbá da bàbá kó wa mọ́ra nísìn lókè Ògùn ọba mélòó náà tí daládé nísìn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà rẹ̀ kò wọ́pọ̀ mọ́. so bàbá ló unite wa papọ̀ bàbá ló kó wa papọ̀ táyì ń ṣe mítìnì lóṣooṣù lẹ́ẹ̀kan a máa rotate ẹni tọ́ba kẹ̀mí lẹ́nu ó lè kẹ́ ṣàbígànná ó lè kan oúnjò ó lè kan ọ̀kẹ́rẹ́ ó lè kan ajoríwin ó lè kan ọlọ́tọ̀ ó lè kan lúgbó ó lè kan lúgúnwà so bá a ṣe ń pín lóṣooṣù nìyẹn ká lọ sí pàdé mẹ́ bàbá ló ìfẹ́ bàbá kó wa papọ̀ tí bàbá bá sì fẹ́ ṣe nǹkan gbogbo adé láàjọ kó papọ̀ ṣé pé gbogbo àwọn ọba ló wà nínú họ́ọ̀lù kejì yẹn tí wọ́n ń jẹun ṣé bẹ́ẹ̀ rí wọn àbẹ́ẹ̀ rí wọn. bẹ́ẹ̀ ni bàbá. ọba mélòó lẹ rí náà. wọ́n pọ̀ díẹ̀ wọ́n pọ̀ díẹ̀. àjọṣe tí bàbá fi lélẹ̀ là ń tẹ̀lé ni. bàbá wa ẹ wo èmi ò tiẹ̀ mú àti ẹ̀ tiẹ̀ sọ sí gbogbo nǹkan tó ṣe wà ní níṣẹ́ ní gbogbo ẹ̀ ń sàn rọ́kùkù kẹ̀kẹ́ tí gbogbo ẹ̀ sàn ń ṣe. ọdún ọmọ sẹ̀lẹ̀ là ń ṣe tọ́ba dàbí tí bàbá bá ń san ní Ṣàngó tó o ti lọ́dọ̀ ọdún Ṣàngó bàbá rí. mo wò ó lórí kínní. o rí bẹ́ẹ̀ ló ṣe máa pọ̀ ní ọdún Ṣàngó tí bàbá ń ṣe yẹn làwa náà ń ṣe bíbáyìí. èyí tí bàbá Aláàfin ṣe yẹn tọ́ba pẹ́ẹ́dẹ̀ ní sẹ́ ó rí Ṣàngó tó gùn tí ó wà ní làwa náà ń ṣe. tí bàbá bá ti ṣe tiẹ̀ tẹ́ gẹ́gẹ́ bí olórí àwọn ọmọ náà ò sì tù wá. kábíyèsí ẹ̀yin yẹn tẹ̀ ń wò wá nílé káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé Independent TV News náà lẹ́wà o ibẹ̀ gangan lẹ́wà mo ní ojú tẹ̀ fi wò wá ojú náà ní fọ́ etí tẹ̀ sì fi gbọ́ ọ nídìí ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ Ọlọ́run ò ní kan yín lọ́wọ́ ní ọwọ́ ní òsì ní ọmọ yín lọ́wọ́ mo ní ẹ máa tẹ̀ ẹ́ sí ẹ sì máa share ẹ máa share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n torí pé lọ́dọ̀ bàbá wa Alhaji Yekin Abíóyè the Eleyinpo of Ipapo ní Tẹ̀síwájú local government ní area Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan la wà yìí bàbá wa mo ní ohun ní ọ̀nìbàjẹ́ tí ó sì ní gbóná mọ́ yín lágbára Elédùmarè bàbá ǹjẹ́ àti ẹ̀ lè mọ díẹ̀ nínú oríkì ìlú Ìpàpó. wọ́n máa pè pé Ìpàpó mẹ̀sọ̀ àgbò Ìgbàpó ọmọ ṣẹ̀dá ìlà kẹgbẹ́ ẹ̀já sí níwọ̀nba torí pé Ìpàpó mẹ́sàn àgbò Ìpàpó mẹ́sàn àgbò mẹ́sàn àgbò jẹ́gbọ́nsàn àgbò wọ́n mọ̀. bàbá kí ni ìbáṣepọ̀ tó yẹ pé àwọn ìlú yòókù lókè Ògùn tí wọ́n fi mọ̀ ń pé Ìpàpó lọ́mọ ṣẹ́ẹ́ṣe jù ṣé ẹ̀yin Ìpàpó ẹ̀ dá iṣẹ́ ọṣẹ wọ́n dá sí ọṣẹ mú wá lọ́tọ̀ ní. kò sí ìlú tó lè sọ̀rọ̀ ẹ̀rọ Ìpàpó ọmọ oríkì wa ni Ìpàpó ọlọ́ṣẹ dúdú ayíṣẹ́wẹ̀. ayíṣẹ́wẹ̀. a ní àwọn ẹbù tó pọ̀ káàkiri lọ lù. ẹ pé àwọn dúdú heritage wọn à ra ọṣẹ dúdú lẹ́yìn. dúdú heritage náà. wọn à ra ọṣẹ dúdú lù tí ń sọṣẹ dúdú àwa ni. ọṣẹ táwa bá ṣe ẹ lè compare máwọn yẹn. kábíyèsí bàbá gẹ́gẹ́ bí ọba aládé mo mọ̀ pé bá a ṣe wà yí àwọn ọmọ ìlú yìí ní ọmọ òwúwá káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mo fẹ́ kẹ́ bá wa súre sínú ayé àwọn tí wọ́n ń wò wá àti gbogbo ọmọ ìlú Ìpàpó nílé lóko àti lẹ́yìn odi. ọdí tí ìyẹ̀bá kọ́ wọlé bá lé ní kí yé kọ́kọ́ kí àwọn ọmọ ìlú mi tó fi mí joyè náà ní tó káwọn arẹ́yìn òde gbogbo àwọn ọmọ Ìpàpó nílé lóko nírìnàjò nídàálẹ̀ both home and abroad mo kí wa pé akó ọdún ọmọ ṣẹ̀dá tá à ń ṣe yìí o àásọpọ̀ ọdún o ní àṣẹ gbogbo ọmọ àpò tó lọ lówó tó lọ òkèèrè tí wọ́n wá jíjẹ mímu lọ odidi ẹlẹ́kẹ̀ẹ́ kóṣokò wá jẹ́ àṣẹ gbogbo wọn kéré òkòrélé àṣẹ wọn kọ́ làwọn olú Ìpàpó yìí àṣẹ
wọn ó kẹrù wọn kọ ọmọ wọn kọ wọlú Ìpàpọ̀ yìí. àṣẹ. wọn ò ní fòkú wọn ránṣẹ́ sí Ìpàpọ̀. àṣẹ wà. wọn ò ní fi wọn tẹ̀lé ẹrù wọn Ìpàpọ̀. àṣẹ. àwa táwọn ń gbé Ìpàpọ̀ náà wọn ò ní bu wa pé kí ló dé tẹ̀yìn náà jáde kẹ́ wáṣẹ́ lọ. wọ́n máa bá wa náà ní. gbogbo orí táwọn náà bá ní àtẹ̀yí tí mí àtẹ̀yí tí omi Ọlọ́run fa àlùbáríkà sí gbogbo wa. gbogbo àwọn ọ̀dọ́ Ìpàpọ̀ wọn máa rí ṣe wọ́n máa kọ́là wálé. àṣẹ wà. káàkiri gbogbo àwọn tó wà bá aṣọ dún náà pátá wọn ò dé láyọ̀. àṣẹ. àkàlàwà kò é pọ́dún jẹ Ọlọ́run ní jáfẹ́ lè ṣàṣìbọn. àmín. a ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo wọn sọ pé pípẹ́ ló ṣe nílé arọ́. àṣẹ wà. tó a pẹ́. àṣẹ o. gbogbo lọ́balọ́ba òkè ògùn náà táwọn ń ṣàṣepọ̀ Ọlọ́run jẹ́ apẹ́. àṣẹ. Ọlọ́run jẹ́ mi ogun. àṣẹ o. lórí àpẹẹrẹ àwọn bàbá wa láwa yìí kò ní gbóná mọ́ wa. àṣẹ o. a sì ní kábàámọ̀ ń bẹ̀. àṣẹ o. ọmọ kékeré làwọn fi joyè Ọlọ́run lọ́ra bàbá wa bàbá Aláàfin kábíyèsí. àṣẹ. kárí wọn bá kẹ́mi wọn tún gùn. àṣẹ o. káwọn náà wà tó wọn. àṣẹ o. ọláláwọláwọlá kúwátá. ìlàbílà lílẹ̀ àzín. bàbá wa ká tó máa lọ ọgbọ́n wo lẹ̀ ń dá sí ètò ààbò ní ìlú Ìpàpọ̀ ń bì bó tiẹ̀ jẹ́ pé mo ti gbọ́ pé bàbá wa Aláàfin kú bàbá yìí ti gbé ètò ààbò wá sí Ìpàpọ̀ rí ọwọ́ wo lẹ̀ fi ń jẹ́ látìgbà náà tí fi dùn ní. adúpẹ́ fọlọ́run a ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ẹnjìnìà Ṣèyí Mákindé ń ṣe é ṣùgbọ́n mi pọ̀ jọka lọ níbi ọ̀rọ̀ ààbò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsí ó ní kí ó kálukú padà sí ìjọba àbílẹ̀ rẹ̀ ká ṣe mítìnì pẹ̀lú àwọn ọdẹ ìlú fìjìláńtẹ́ OPC Àmọ̀tẹ́kùn ká lọ ṣe mítìnì local government wa kó ń kálukú ó sọ̀lù rẹ̀ ó sì fún wọn ní àwọn nǹkan empowerment yes táwọn ọdẹ lè rí tí wọ́n lè fi ṣiṣẹ́ sọ pé ọdẹ tàbá náà wà lọ sọ́dẹ tẹ́bí ń pa ó lè sọ́dẹ kò ní ṣe nígbà tó bọ́ wọn tí wọ́n yó a rí pé crime reduce àwọn local government chairman wa ní àwọn náà sòótọ́ pẹ̀lú wa wọ́n pe gbogbo wa ẹni tí àwọn nǹkan tọ́ sí wọ́n ṣe é fún wọn so nǹkan tí ètò ààbò fi ń lọ nírọ̀wọ́ ni ṣùgbọ́n tó tí kàńdá bá pọ̀ ju ìrẹsì lọ wàhálà náà ní bílẹ̀ ṣùgbọ́n mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnà gbogbo ẹ̀rẹ́ lọ́lọ́lẹ̀ adúpẹ́ lọ́wọ́ ìjìnà Ṣèyí Mákindé fún ètò ààbò tó fún wa empower tó ṣe fún gbogbo all local government pé kí wọ́n pè àwọn ọba lọ́dẹ àtàwọn ọba àlú náà wọ́n mọ̀ pé àwọn ọba àlú àwọn lè má jáde ẹ̀yìn lè kéjì ìlú wọ́n máa bá wa wọ́n sì máa sọ nǹkan tí ń ṣẹlẹ̀ fún wa tó bá pígbà kan tó lè bá wọ̀lú lé ní ọba àlú nílò ọba yín jalè o olè ọdún sọ̀rọ̀ fún ọba ipò wọn jalè láyé ìgbà kan tó bá jọmọ pé wọ́n wà nígbà bàbá mi ń bẹ wọ́n á pẹ́ pàgó gbọmọgbọmọdé ló kálukú ọtọ́jú ọmọ ẹ o láyé ìgbà kan àwọn aláàgó àwọn gbọmọgbọmọ wà ló ẹ tọ́jú àwọn ọmọ yìí o ẹni ọba àtọmọ ẹ̀ láfàlà ló kù wàhálà tiẹ̀ ṣùgbọ́n nísìn ayé ò rí bẹ́ẹ̀ mọ́ ó ti di kóńkó jábélé ẹnu mi mọ̀ ìmọ̀nà ẹ̀ nìkan tí wọ́n bá ní wọn ọ̀jalè tọdún wo èso lè sáárínú ẹ̀ àárí àmọ́ kò sì ní kọ́ wájú sáájọ sùn lálẹ́ kò yé wa kábíyèsí ẹ kó òun látàárọ̀ àwọn kan tiẹ̀ ń gbé ọ̀rọ̀ kan káàkiri ó ti kárí gbogbo ilẹ̀ Yorùbá lọ́wọ́ tá a wà yìí Yorùbá nation Yorùbá nation ojú wo lẹ́yìn fi ń wo Yorùbá nation ohun tí wọ́n ń wí rí. àwọn ọba sẹ́mọ̀pẹ́ yẹn olóṣèlú lẹ́ ń rúlu wa ní. àwọn olóṣèlú wọn rúlu wa bàbá. èyí tí ọ̀rọ̀ wa lọ́rọ̀ Ọlọ́run ṣe. àmín. ẹ wo bàbá ní ọ̀rọ̀ táwọn sọ ni pé èyí tó rọ̀ wá lọ́rùn lọ́lọ́run ó ṣe àwọn ò dúró síbi ihe àwọn ò sì dúró síbi bí o tí ò sì ní mọ́tẹ̀. tí a ní para wa tó bá máa ti kádàrá pé nǹkan tí ó da tí ó rọ̀ wá lọ́rùn náà ní tá a fi gbádùn Ọlọ́run ó ṣe. kábíyèsí ní àkótán mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wò wá káàkiri mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ló ní sọ kò sẹ́nìkan tó lè sọ yẹn Ọlọ́run ló ní sọ ilẹ̀ Haúsá ni ilẹ̀ Yíbò ni ilẹ̀ Yorùbá ni káàkiri Ọlọ́run ló ní sọ Ọlọ́run fi sọ ẹ̀ sọ wa. àmín. Ọlọ́run fàbọ̀ ẹ̀ bò wá. àmín. ọba ní dáàbò bo ẹ̀dá kan láàbò kankan bó onígbékúdè ó lè fẹ́ẹ̀lì so bó onímọ̀dárí kan ó lè fẹ́ẹ̀lì ṣùgbọ́n ààbò Ọlọ́run è fẹ́ẹ̀lì Ọlọ́run dáàbò ẹ̀bọ̀ gbogbo wa pátá. àmín.
kọ́lọ́run fàbọ̀ ẹ̀bọ̀ wá ní Àmín. kọ́lọ́run sì bá wa tún ṣe àmín torí pé kíní ti kọjá pé agbára ẹnìkan ọlọ́run ló lè tún ṣe kọ́lọ́run bá wa tún ṣe. àmín. lẹ́ẹ̀kan sí nítorí gbogbo àwọn tó ń sẹ̀ ń darapọ̀ mọ́ wa níkànnì yìí mo fẹ́ kẹ́ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá. orúkọ mi ni ọba Yekin Adémọ́lá Àdìsá Abíóyè kejì Eleyinpo tìlú Ìpàpó. ẹ wo mo ní kò ní dùn kó pọ̀ sókí báyìí náà lọ bẹ oge Independent TV náà lẹ wà tẹ́ ẹ ti ń wò wá látàárọ̀ tá a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ mi pẹ̀lú bàbá wa ọba Eleyinpo ti ilẹ̀ Ìpàpó. orúkọ mi ò yí padà Adésọlá Ìsọ̀lá Yẹ̀rú Ọ̀kín ọmọ ọlọ́fàmọ̀jọ náà ni mo ní ká tún ríra láyọ̀ ká tún pàdé nire ire lójú owó rí o a máa ríre ni.